ẹ̀yin èèyàn wa a tún kí yín káàbọ̀ sí DigiNaija Television ní gbogbo ibi tí ẹ bá ti ń wò mí ní dédé àsìkò yìí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ṣàlàáfíà la bá yín ẹ ṣé púpọ̀ tẹ́ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà ṣe rí gẹ́gẹ́ bí ìṣe wa lónìí a tún ti gbé nǹkan tó ń lọ tó yẹ kí a jọjọ gbé yẹ̀wò wá fún yín etí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa ṣùgbọ́n ká tí wá máa bẹ̀rẹ̀ ètò ní pẹrẹwu ẹ má gbàgbé láti bá wa tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí o ẹ máa like fídíò wa gbogbo tẹ́yin náà bá ní lọ́kàn gbogbo tó ń gbé yín lọ́kàn nípa ọ̀rọ̀ tá tún mú wá lé ní ẹ máa fi sí comment kẹ̀dẹ̀ máa share fídíò yìí kó máa lọ fà káàkiri ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ ẹ wo ẹ̀yin tèmi ẹ ti jẹ́ kí n gbé tòtò ní wọlé ká tún jọjọ gbọ́rọ̀ náà yẹ̀ wò. Àti àwọn olóṣèlú ìmọ̀tara ẹni nìkan tí wọ́n ń darí orílẹ̀-èdè yìí nínú fọ́nrán yìí in fact àwọn key questions tó yẹ ká ti béèrè tipẹ́tipẹ́ lọ́wọ́ àwọn gọ́ọ̀mẹ̀ntì wa àwọn tó ń ṣe àkóso ìjọba lórílẹ̀-èdè yìí àwọn questions tó yẹ ká ti tọ́ka sí ó ní Ṣèyí Akéúgbà Gold tọ́ka sí nínú fídíò yìí o ẹ jẹ́ àjọgbọ́ kẹ́dẹ̀ máa bá mi fi opinion yín nípa ìsí comment ẹ dẹ̀ máa bá mi share títí tí ó fi kan gbogbo àwọn olóṣèlú wa lára wípé kí wọ́n tọ́ka sóko táwọn fúnra ara wọn ti dá kó tó di pé wọ́n ń pariwo káwọn ọmọ Nàìjíríà ló mọ̀ dáko fọ́nrán yẹn rèé. káwọn nọ́mbà bàbá wa gbà bàbá president ibo lóko yín wà ẹ jẹ́ á mọ̀ ibi tí fáàmù yín wà bàbá tó jẹ́ vice president ibo lóko yín wà ibo lẹ dáko sí where is your farm ibo lẹ dáko sí senate president ibo lóko yín wà leadership by example ibo lẹ dáko sí where is your farm where is your farm settlement rep ẹni tó jó lórí rep ibo lóko yín wà gbogbo senate gbogbo rep ibo lẹ dáko sí ẹni á dáko ẹ̀yin gangan ò dáko ẹ̀yin ló yẹ ká ẹ lead káwa aráàlú ó tẹ̀lé yín ẹ̀yin lẹ lówó lọ́wọ́ tẹ́ lè fi dáko thousands of acre tẹ́bi ò ní pa wá mọ́ ibo lóko yín wà gbogbo minister ibo lẹ ti dáko minister state kọ̀ọ̀kan ẹbí wọn léèrè ibo ni wọ́n ti dáko ó ń kálukú ń dúró de káwọn kan wọgbó kan kó ń jẹ wá àwa lá jẹun yóò ọ̀nà wo lágbà jẹun ọ̀nà wo lágbà jẹun ọ̀nà wo ló ń jẹ ó gbà sùn wá bọ̀ ẹbí gbogbo chairman boss and parastatal ibo lóko yín wà gbogbo adẹ̀ ń pariwo pé ká padà sóko ẹ̀yin tẹ̀ ń pariwo gangan ẹ̀ fi example rẹ̀ lélẹ̀ Ọbásanjọ́ ṣe example rẹ̀ nígbà tí ń bẹ lórí ipò ó lè kankan tẹ́lẹ̀ ó dẹ̀dẹ̀ tá a bá fẹ́ kó dẹ̀ látòrí pírẹsidẹ́ǹtì tẹ́ ẹ dórí kánsílọ̀ ká béèrè tẹ́ ẹ dórí gómìnà ká béèrè pé ń bolóko ẹnì kọ̀ọ̀kan wa ẹ lọ́ọ́ dáko kálukú padà oko ẹ̀yin lẹ́ni á padà sóko ẹ lead ká tẹ̀lé yín lẹ́yìn ẹ ṣe ní leadership by example màkúlù mọ yàtà mọ náà. nẹ́ẹ̀ni mẹ́rin òyòdèrè kò tẹ́jìrì rí àwọn bí mẹ́la tẹ̀sẹ̀ tẹ̀ sọ́fọ̀nù tẹ́jìrì rí àwọn bí mẹ́la tẹ̀sẹ̀ tẹ̀ sọ́fọ̀nù. àwọn kankan bẹ láyé ọ̀rọ̀ àdúrà kọ́ àdúrà ọ̀ràn àwọn kankan láyé ṣe nǹkan bó ṣe yẹ kó o ṣe ìní ọjà àdúrà ò gbà ẹjẹ ka Kùránì 1000 kébi ọmọ bá pa wá ẹ ń ṣeré lọ́wọ́ ni o ẹ lọ orí òkè Bíbélì 104 ẹ ń ṣe tíátà lọ́wọ́ bẹ́ẹ̀ bá dáko kí nǹkan jáde nù lẹ̀ kò sí tí ń jóúnjẹ Ọlọ́run ò fi àdúà ọ̀dà nígbà tá nẹ́bì ń bẹ láyé ẹ sọ ọjọ́ tá nẹ́bì ṣàdúà táwọn èèyàn dẹ̀ ń jẹun lọ fún bí ọdún kan Jésù tẹ ló fi àkàrà díẹ̀ tó fi bọ́ ọ̀pọ̀ èèyàn ọjọ́ mélòó ni a fi jẹ́ o kí ló dé tí wọ́n tó ń dáko nílùú yẹn dùn ní àárọ̀ ẹ̀yin ò dáko gbogbo churches tọ́pọ̀ rẹpẹtẹ yìí tẹ̀ di àwọn youth tí wọ́n lé egun lápá tí wọ́n lè ṣiṣẹ́ fún progress ìlú tẹ̀ ń lo ẹ̀sìn láti fi di àwọn èèyàn mọ́lẹ̀ àtàwọn mọ́sálásí kan tẹ̀ ń lo ẹ̀sìn fi di àwọn èèyàn mọ́lẹ̀ àtàwọn traditionalist kan tẹ̀ ń lo ìgbẹ́bọ fi di àwọn èèyàn kan mọ́lẹ̀ ẹ dárú ẹ̀yin náà ẹ dáko lórúkọ church ẹ dáko lọkọ mọ́sálásí irú ẹ̀ ń ṣẹlẹ̀ ní Saudi Arabia àwọn mọ́sálásí tó ní oko ńlá wà àwọn àfáà tí wọ́n dá oko rẹpẹtẹ wọ́n wà kí ló dé tàǹtàrà wa nítàdúrà ò lè rántí gbogbo à ń sọ pé a máa bẹ Olúwa náà ni ìgbà wo la fẹ́ bí Ọlọ́run ńgbẹ́ bá dáko tí gbogbo wa jọ dáko a wà ṣẹ̀ṣẹ̀ bí Ọlọ́run pé kó mú yà lọ àmọ́ láì tí ì sí yẹn kò sí ẹgbẹ̀rún Kùránì tẹ́ lè ka o tẹ́ wàá sọ pé kọ́mọ Ìjẹ̀bú kọ́ lọ́jọba Mákà kò pọ́síbù àdúrà yẹn ò ní gbà. Bíbélì mélòó lẹ́ ka orí òkè mélòó lẹ́ lọ
tẹ́ wá sọ pé ọmọ Ìbàdàn lẹ fẹ́ kó jọba Ísírẹ́lì ọ̀nà abo ló fẹ́ gbé gbà àdúrà tí ò lè gbà. lana malikun wala salahu rohaya wa otonu wala salahu dudu wa jinadu wala salahu silahu wa mamulakatu wala sabianu kudu ayakifina min al-dawlati anna tu'allaqu fi diyari lana bunudu tu'allaqu fi diyari lana bunudu. Afani lana malikun ani president. Lana malikun wale salahu rohaya. Àwọn onímọ̀ràn gidi ni ò sí, àwọn atannijẹ ní àbẹ̀lẹ́gbẹ̀ bàbá tó fẹ́ dáadáa Wale fún ilẹ̀ salahu Nàìjíríà. rohaya. Àwọn ìkà ògédè kà ní àbẹ̀lẹ́gbẹ̀ àwọn Wa tó ń ṣe lórí. otonu wale salahu ododo. Àwọn kan sọ yí pé han APC ò ṣẹ̀dá ẹ jẹ́ PDP ó gbà èwo lọmọ nínú ọmọ agbégijó èwo Wa lè yan rẹ̀. jinadu Ọ̀rọ̀ yẹn dà wale. gẹ́gẹ́ bí ìgbà tẹ́ ń rọ ọtí ẹ̀ ń rọ kúrò nínú go ọtí kan brand kan ẹ̀ ń rọ sínú brand mi ọtí Allah. lọtí jẹ́ Wa kò lè change. jinadu. Kódà bí ẹ dá pátì mi ilẹ̀ lẹ́nìí pé ọ̀dà solution ni pé kí pátì mi ọ̀ wà àfẹ́ APC àfẹ́ PDP bẹ́ẹ̀ bá ti ń dá sílẹ̀ àti APC àti PDP àwọn náà ni wọ́n tó control rẹ̀ Allah. lànà malikun. Wale salahu rohaya. Wa otonu wale salahu ododo. A ní olórí àṣẹ olórí òmùmá lànà malikun. Wale salahu rohaya. Olórí ò láwọn onímọ̀ràn gidi tí wọ́n fún nímọ̀ràn tí wọ́n sòdodo. Wa Pé bàbá otonu. n tí ń ṣẹlẹ̀ yìí ó lè ba nǹkan márùn jẹ́ ó lè ba nǹkan márùn jẹ́ nínú aláṣeyọrí orílẹ̀-èdè Nàìjíríà ó ń láàrẹ wa tò níwà. Allah. Báwo ni tí ń ṣẹlẹ̀ yìí kò ṣe ní bá àṣeyọrí tìgbà tẹ́ ń bẹ ń gómìnà jẹ́. Báwo láti ní rẹ́kọ̀dù rẹ̀ wọn ní sọ yẹn o òun kálukú owó tó náà lọ fi dìbò gómìnà state ẹ̀ ní kò sí ń tọ́ka wọn bí à ń kówó fún ẹ lọ pín faraàlú àpò kálukú ní wọlé sí Allah. ẹ kó rẹ̀ sí ẹ lọ pín faraàlú òun kálukú ń kó pamọ́ sílé dídọ́ tí ó fi kàmpéènì ìbá àjọ̀dún mẹ́rin ló tó fẹ́ kàmpéènì ní tí ó fi kàmpéènì nù ní tó yẹ kó pín faraàlú ilẹ̀ ń kó pamọ́ lànà malikun. Wale salahu rohaya. Wa otonu wale salahu ododo. A ní kọ́ńtírì àfẹ́ mọ báńdìrì wa àfẹ́ mọ ibi tó pin sí mọ́ tẹ̀síwájú. Wale salahu silahu. látàyè Gowon làwọn ọmọ ogun ti ń pariwo nǹkan ọmọ ogun òtó bí aná bílíọ̀nù tí aná tírílíọ̀nù nǹkan ogun òtó nǹkan ogun òtó wà jìnnà dùn. Wale salahu silahu. aṣọ ọlọ́pàá ò pé rí ìbọn ọlọ́pàá ò pé rí wà jìnnà dùn. Wale salahu silahu. tó bá kó sọ́wọ́ àdánwò kọ́sítọ́ọ̀mù Nàìjíríà ó kábàámọ̀ pé ta ló Wa mamulakatu wale sabiyanu kudu. a níjọba à ń bẹ lọ́nkẹ́ni tó lè ṣèjọba ó dé olórí gbogbo olóṣèlú torí ẹ̀ pé tí ó ṣèjọba ó dé kò bówó ńlẹ̀ mọ́ wọ́n ti luwó ń pọ́npọ́ owó ti tán kó tó dé òun náà ń wọ́nà àbáyọ ọ̀nà àbáyọ tí ó pọ̀ wọ́n wà orí ìnira aráàlú lọ́wọ́. Ayakifina minal dawlati anna. ìjọ àdá nínú gbogbo ìlú tí ń bẹ láyé kórílẹ̀-èdè Nàìjíríà kan wá sọ wá di kọ̀rọ̀ ẹranko kan sọ wá di jọ́ngù kan sọ wá di agboolé àwọn ẹranko agboolé àwọn òpònú tí wọn ò mọ̀ ń tọ́kàn. Wala kofi diyari lana bunudu. Wala kofi diyari lana bunudu. Sayyidina Umar ó ní law mata shatun ala sa'atil furat la dhanantu bi anna Allah sa'ili anha. Allah. Ó ní tí ewúrẹ́ kan bá kú tẹ́bi pa ewúrẹ́ kú ní etí odò Ufrate tó jẹ́ báńdìrì ibi tágbára àjọba mi dé ebi wá pa ewúrẹ́ ó fi eku mo gbà pé mi lọ́lọ́run ó bi léèrè pé mo pa ewúrẹ́ yẹn ebi pa ewúrẹ́ kú èmi lọ́lọ́run ó bi ká tó wá pé nìyẹn. Allah. sáàlì káyé èèyàn tó ti kú báyìí
ladith anabi fi ní gbogbo ẹni ó bá jẹ́ olórí ipò ìjọba láyé, ó jẹ́ president ni, ó jẹ́ gómìnà ni, ó jẹ́ minister ni, tó bá dọjọ́ gbèǹde kìyàmọ̀ anabi ni wọ́n dìde nù sàárè with handcuff lọ́wọ́ ni iṣẹ́ rẹ̀ tí wọ́n bá ṣe láyé ní òtún kìíní yẹn kú lọ́wọ́. Wa kamu indali hukumati mirijali taro sadatan wa umuli abede. Mélòó lẹni tẹ́ máa wò pé aràn lọ kọ́ lọ ṣe sẹ́nẹ̀tì, aràn lọ kọ́ lọ ṣe rẹ́ẹ̀pù, aràn lọ ẹ dákun. Ibà wọn kan ní àwọn tí ń protest di ọ̀dọ̀ wọn náà àwọn tó dipò ìjọba mú. Chelsea ní gbogbo ẹni tá ń protest ọ̀yá ẹ máa gbé bá gíláàsì kọ̀ọ̀kan. Ó kálukú ọmọ gbé ẹ máa lọ jẹ́ ẹ̀yin kó tiyín ẹ kó pamọ́ mínísítà ẹ kó pamọ́ rẹ́ẹ̀pù ẹ kó pamọ́ sẹ́nẹ̀tì ẹ ń kó ìyá Ọlọ́run pamọ́ títí dijọ́ tí bí Kìláàbù lílí ajá níbẹ̀ wà láàbẹ̀. Kìláàbù lílí ajá ní tẹ́ bá rí wọn ajá ni wọ́n jẹ́ tí wọ́n bá dé ọ̀dọ̀ àwọn tí wọ́n ti ń ṣèjọba. Bí wọ́n ṣe máa ń halẹ̀ mọ́ wa níbí tí wọ́n bá dé òkè lọ́hùn wọ́n máa pa gílọ́gílọ́ kiri ní torí kò sódodo kò sí irinṣẹ́ tí wọ́n ó lò lílé ajá níbi àmọ́ tí wọ́n bá dọ́dọ̀ àwa tá a rán wọn ṣẹ́ ùsùdùn wọ́n wá di kìnìún wọn máa lọ́wọ́. Alábùnà ìjílì dàtẹ̀ òṣòdò. Máa ranjú máa wá. Alábùnà owó làwọn ọ̀nà táwọn bá ti ná ọmọ Nàìjíríà ó tún di ọmọ Nàìjíríà lajú yín bẹ́ẹ̀ bá fẹ́ kébi ọ̀fọ̀ ojú everybody ibi abadé yìí ó yẹ ká lajú. Ó tó táìmù tó yẹ kọ́ ọmọ Nàìjíríà ó tiẹ̀ pariwo pé a dìbò pátì mọ́ ẹ já máa dìbò lórí individual ẹni ọba tó bò ó dì kò ní ìdí kọ́ lọ pátì dìde pọ̀ fẹ́ dìbò kófin Nàìjíríà ó gbà bẹ́ẹ̀ a lè mọ ẹ̀mí nínú ẹ̀mí àmẹ̀yàn nínú ènìyàn kò ní jẹ́ ká lè mọ pawọ́pọ̀ lé wa lórí pé n táwọn bá fẹ́ lọ gbọ́dọ̀ ṣẹ ìyẹn ò ní ṣẹlẹ̀ tó bá ti jẹ́ pé kò sí pátì ó ń kálukú ń dìbò lórúkọ ara ẹ̀ ní àárọ̀ náà lọ. Àmọ́ wà lọ ìlàkùnà kúrò dá. Làmọ́rọ̀ dìyà ti kọ̀rọ̀ bàtà náà ní kúrò dò. Làmọ́rọ̀ dìyà ti kọ̀rọ̀ bàtà náà ní kúrò dò. Ó wá dà gẹ́gẹ́ bí ẹni pé mo fi Ọlọ́run búra àfáàní àmọ́ wàláì. Àmọ́ wà lọ ìjọ mọ́ǹkì tó bá jẹ́ pé làwọn tá ń bẹ Nàìjíríà gbogbo mọ́ǹkì àgbáyé ò ní fẹ́ ká súnmọ́ níbi tí nǹkan burú dé tó bá wá rí bẹ́ẹ̀ Ọlọ́run dákun ṣàánú àwa. Má wò wá níran àmì Ọlọ́run dákun ṣàánú àwa. Má wò wá níran torí wípé táfẹ́fẹ́ bá fẹ́ láfẹ́jù igi oko lè wó. Bí dààmú ẹ̀dá bá pọ̀ lápọ̀jù ẹ̀mí ẹ̀dá lè pin ó lè pin. Ọlọ́run dákun ṣàánú àwa. Má wò wá níran. Mo rí fídíò tọmọ ìyá mi olórin ní ìlú Ìlọrin Afa Labaika tó ṣe ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ebe mi àti ẹni nítorí ìfẹ́ ilẹ̀ Yorùbá àjọ ń tẹ̀lé bàbá Tinubu gbogbo campaign làjọ ń lọ tá àti ẹ̀ ti gbàgbé pa àfa àdé wa gbọ́dọ̀ wá yíwọ́ làwọn èèyàn wà nínú wa wọ́n nù wá ní baba ńlá ọ̀rọ̀ bó làwọn náà ṣe wá ní jáde sọ̀rọ̀ mo sọ fún Labaika níjọ́ tá a pàdé níbi campaign ní Teslim Stadium lẹ́kọ̀ọ́ níjọ́ tí àbá wà bẹ́ẹ̀ mo sọ fún mo lọ́mọ ẹ tó ń mú kiri yìí ìjọmọ yìí ó jókòó kalẹ̀ ọmọ yìí ti ṣiṣẹ́ kéèyàn ó ṣe wàhálà fọlọ́sẹ̀lú kò ní kàn fi máa yàn protect ntọ́lọ́run ṣe fún ẹ tá àti ẹ̀ tí ì mọ̀ yìí pé kò bọ́yá ni wọ́n ti rántí ìyẹn wá kọ́ ló ń dùn yàn ntọ́mọkùnrin yẹn sọkù sí tó burú ń bẹ̀ ọ̀sọ́ ó fi yọ ọ̀ràn lọ́rùn ara ẹ̀ ní protest ni wọ́n ṣe lọ́hùn majority àwọn tí wọ́n gbogbo majority àwa tá a campaign fún bàbá pé ẹ dìbò fún ó ti kàrán Yorùbá ẹjọ́ kàrán Yorùbá ń bẹ́ẹ̀ ni wa tọ́sàkùn lé níjọ protest pé ká máa káwọn mọ́lé ẹ wá ní a máa sọ̀rọ̀ bó o la ṣe ní sọ̀rọ̀ lànà malikun. Wàlẹ́ ìsàlẹ̀ rọ̀ àyà wà ó tọ̀nù wàlẹ́ ìsàlẹ̀ òdo. Bàbá wa president mo bí Ọlọ́run kò ní burú fún yín. Àmín. Ọlọ́run ó jẹ́ kẹ́ ẹ lè gbogbo àdánwò ìjọba tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí Ọlọ́run ó fún yín lọ́gbọ́n mà tó yé tẹ́ fi control rẹ̀. Nǹkan márùn-ún ló ń bà mí lẹ́rù bó bá rí bẹ́ẹ̀ wọn a máa fi búyàn pé ìgbà tí ń bẹ ń gómìnà ẹ lọ yẹ̀wò sóun gan lọ ṣàṣeyọrí
nǹkan báyìí a máa bá ṣe yọrí ìtànà jẹ́ máa yàn lọ́wọ́ téèyàn bá wà careful. Allah. nǹkan yìí tá a bá wà careful yóò kó bá party tẹ́ represent lọ́jọ́ iwájú. tá a bá wà careful yóò kó bá another muslim ticket tàbí christian ticket. ọmọ nàìjíríà ó ní habadan àwọn ọ̀fẹ́rú ẹ̀ mọ̀. tá a bá wà careful yóò kó bá ìran yorùbá ń jọ tí yorùbá mi náà bá tó fẹ́ dà rẹ̀. àwọn tó wọ́n sọ pé àwọn ọ̀fẹ́ ẹni tó ti gbọ́n jù ẹni tó ní skúsà àti ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn wọ̀nyẹn ni á dẹ̀ ba ẹkọ́nọ́mì jẹ́ tẹ̀yìn wá inherit ẹ̀. ẹni ó ní skúsà àti ṣe àwọn gbádùn ìjọba ẹni tí ò ní gan-an tí ò kódà tí wọn ò rí sàtífíkẹ́ẹ̀tì rẹ̀ tó ló ti sọnù sọ́dọ̀ àwọn sójà àwọn gbádùn ìjọba ó sì á jẹ́ pé ní tó kàwé tó kà lamẹ́ríkà lọ́wọ́ á débẹ̀ whereas ntí wọn ti bàjẹ́ látẹ̀yìn ni bàbá yìí inherit tá a bá fẹ́ sòdodo. Allah. kì í sòun ló bàjẹ́ a máa trust ẹ̀ pé yóò tún ṣe ń ló jẹ́ ká fún ní support. ó débẹ̀ tán kò sí bẹ́ẹ̀ yóò ṣe fight corruption tí corruption ní fight èèyàn back. ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn nígbà táwọn ìjọba ń pariwo wípé ká padà sóko ká lọ máa dáko táwọn fúnra ara wọn ò lead by example lóòótọ́ gbogbo àwọn ìbéèrè tó ṣe kókó tó ṣe pàtàkì ó ní Ṣèyí Akeugba Gold béèrè nínú fọ́nrán yìí abẹ́yìn èèyàn náà ò rí báyìí wípé àwọn leaders wa ìmọ̀tara ẹni nìkan ti pọ̀ jù wọ́n lọ ẹ ń pariwo pé káwọn ọmọ Nàìjíríà padà sóko ẹ̀yin tẹ́ ẹ lówó láti invest sí farming tí ó yield positively tí oúnjẹ ó fi pọ̀ lórílẹ̀‐èdè yìí ẹ̀kọ́ invest síbẹ̀ ṣé ọmọ Nàìjíríà tí ò tí ì wá rí oúnjẹ àárọ̀ jẹ ṣé ò lẹ́ni kó gbọ́ ọ̀nà oko lọ ṣé pẹ̀lú insecurity yìí ò lẹ́ni kó àwọn ọmọ Nàìjíríà ò gbọ́ ọ̀nà oko lọ ó lágbára o ìmọ̀tara ẹni nìkan ṣáà ti pọ̀ jù lórílẹ̀‐èdè yìí àfikọ́lọ́hún kó kó wa yọ lọ́wọ́ àwọn ìmọ̀tara ẹni nìkan people tí wọ́n kóra wọn jọ tí wọ́n láwọn ń ṣe àkóso ìjọba orílẹ̀‐èdè yìí ni kí lè ròyìn ẹ máa bá mi jù sí comment and ẹ má gbàgbé láti máa bá mi share fọ́nrán yìí títí tí ó fi kan gbogbo àwọn olóṣèlú wa lára wọn ní láti wá dá wa lóhùn ìbéèrè Ṣèyí Akeugba Gold kan tọ́ka síbi tí oko tiwọn náà bá wà kó tó di pé wọn ò mọ̀ sọ pé kí gbogbo ọmọ Nàìjíríà náà padà sóko ẹ máa bá mi follow DigiNaija online lórí Facebook link tó wà lábẹ́ fídíò yìí àgbẹ̀yìn lórí page wa from there ẹ tún máa enjoy àwọn updates tá a bá ń gbé wa lóríṣiríṣi ire o.